You've gone astray, come. My people, you've gone back into the world, come, my people. All the appearances of Egypt and the celebration of Egypt is now upon you, come now, my people. And all the merriments and all the drinking and all the, all the festivals of Christmas. By the way, I think you ought to know, we never cease. This ministry started, we have never said we're going to Christmas retreat. Never. We don't celebrate Christmas. It actually came from idolatrous background. That's why you never find us in this church singing what they call Christmas carols. Never. We always say it's December retreat. It's a December getting together, just December. We're just gathering together because of the holiday period. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. هل تعلمون تحيتي؟ هل تعلمون تحيتي؟ عند القدوم إليكم. عند القدوم إليكم. لما رأيت جماعة. لما رأيت جماعة. قلت السلام عليكم. قلت السلام عليكم. أنكر بك السلام عليكم ورحمة الله وبركاته. مرة ثانية. ورحمة الله وبركاته. èyí tó jẹ́ kíkí tó bá dẹ́dà pa wá láṣẹ rẹ̀ nínú al-Qur'an wọ́n ní fa idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha. tẹ́ bá pàdé ara yín wọ́n pàdé yín huyyitum bi tahiyya wọ́n wá kí yín pẹ̀lú kíkí kan fahayyu bi ahsana minha ẹ dáhùn kíkí wọn ẹ̀yin náà kí wọn padà pẹ̀lú ntọ́ dáa jù yìí tí wọ́n tún fi kí yín lọ. awruduha àbí kẹ́ ẹ kí wọn ní dèédé bí wọ́n ti kí yín lápèjúwe ẹnìkan pàdé rẹ̀ ní ìsìn àfọwọ́ Mágàjí ó wá ní assalamu alaikum bó ni wọ́n ti dáhùn. wa alaikum assalam wa rahmatullah. gbèsè nu ní. wa alaikum assalam wa rahmatullah. ìyẹn ò ní pé fahayyu bi ahsana minha wa alaikum assalam wa rahmatullah. ó ti fi wa rahmatullah ju ibi tó ń dá tiẹ̀ dó sí. ẹlòmíì tó pàdé rẹ̀ ó ní assalamu alaikum wa rahmatullah ọba dàdú mbẹ bó ló ṣe dáyìn lóhùn. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Allahu akbar. àdúpẹ́ wa jẹ́ mùsùlùmí kì í sọ wá sí pé a jẹ́ mùsùlùmí lásán à ń jẹ́ mùsùlùmí lórí ẹ̀kọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tẹ́ bá pàdé ara yín Ànábì sọ bá ṣe kíra wa Ànábì ní ẹ sálámà síra yín afṣu sálámà bainakum ẹ fọ́n sálámà ká láàrin ara yín. àwọn kan sì dé lónìí nígbà wọn mọ̀ tú afṣu sálámà bainakum àwọn tún sí pé inú tẹ́ fi lè lálàáfíà nínú ìlú oníkẹ́ máa tọrọ oúnjẹ jẹ lọ́dọ̀ àwọn kérésì àwọn ti fún lọ́rùn ẹ̀dá. wàlékún salam à ń kíra wá tí wọ́n lé wọn ṣe wọn Ọlọ́run bá dúpẹ́ lọ́dọ̀ ògbóyin. ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ lálẹ́ yìí àwọn kan ni wọ́n pè mí pípè yẹn wọ́n á pọ̀ ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tó ti pẹ́ àtèyí tó wáyé táwọn tó lọ́rọ̀ ní kẹ́nìkan kan mọ̀ sọ sí àtèyí tó wáyé táwọn tó lọ́rọ̀ ọmọ bí wọ́n ṣe sọ sí ó yẹ́rù ń bà wọ́n pé káwọn ọmọ ogun ọmọ ká má yaba wọn. so àwọn ń pè mí pé sars àwọn kan tí ń lọ yìí
èmi dẹ̀ ti bá àwọn kọ̀ọ̀kan sọ̀rọ̀ lábẹ́nú nínú àwọn tọ́rọ̀ yìí kankan pé ẹ dákun ìgbésẹ̀ wo la lè gbé tí dààmú yìí òfin ní pọ̀ ojú ò ti Islam ojú ń ti àwọn tá a jẹ́ mùsùlùmí ni torí pé Islam Ọlọ́run ti ló wọn máa mójútó nǹkan òun fúnra wọn bí gbogbo ayé bá lóhun òsè Islam wọn lónìí kò gbábi kankan àfẹ́kìtì Ọlọ́run alájíwá àgbà adungolden ahlan wa sahlan ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́run bá sẹ́yìn lẹ́sàn dáadáa so èyí tẹ́yìn náà ń pariwo lọ́dọ̀ yín làwọn náà ń pariwo ń bì bóò làwùjọ àwa tá a jẹ́ mùsùlùmí bóò ni ó ṣe tutù nǹkan kò ṣe Islam báwa ṣe ń ṣe wọ́nranwọ̀nran ńlẹ̀ Yorùbá yìí lágbàáyé Islam tí wọ́n ń tuntun sí lójoojúmọ́ ni and they are trying to propagate Islam accordingly wọ́n ń gbé Islam lárugẹ bí bọ́lọ́wọ́n bá àlíkẹ́ ọlá ṣe pa wọ́n láṣẹ rẹ̀ bẹ́ẹ̀ bá dáwọn ìlú tá à ń sọ yìí láwọn ìlú tá à ń pè níbi London bí Amẹ́ríkà láwọn ìlú lókè lókè yìí gan bẹ́ẹ̀ bá débẹ̀ àwọn tó bá gbé Islam lónìí tẹ́ẹ̀bà fi rí wọn lọ́la lọ́túnla ẹ máa rí i pé ní àpẹẹrẹ Islam ń bẹ lára wọn wọn ò ní pa mọ́sálásí jẹ wọn ò mójútó wákàtí 5 tí ó yanjú ẹ rí àpẹẹrẹ Islam lára wọn pẹ̀lú pé mode of dressing wọn yóò change automatically nígbà tí wọ́n ti gba Islam yẹn àwa lọ́dọ̀ tí wá ń bì tábà fi lè fún yàn nípò gba Islam tó ṣe ṣàhádà lọ́dọ̀ wa bí ó ṣe dọ́mọ ìjọ wa láàmú sá táwọn pẹ́ Tìjàníyà bí ó ṣe máa wá sáwí wá jẹ́ Kọ́dìríyà bónú ṣe wá mọ bàǹdìrì ìlú àwọn nǹkan tí ò sí nínú ẹ̀sìn láàmú kọ́ láàmúra kẹ́kẹ́kẹ́ ó lè wá lọ́dún 5 10 lábẹ́ wa ó lè mọ̀mọ́ jẹ́nàbà wẹ̀ ìmí ìga àlùwàlá rẹ̀ lè mọ̀ yanjú torí ẹ̀ ní bàjà sí pé kọ́ mọ́ kírun ẹ̀ máa bàjà sí pé kò wá sáwí ẹ̀ ní bàjà sí pé kò tọ́jú ọkọ kò rí Islam ṣe àmẹ́ máa bàjà sí pé kò wá sàlátù àgbákò táwọn ṣe ń lẹ̀ Yorùbá nù àwọn tí wọ́n tún wá lọ lé kéwú àwọn tí wọ́n lọ lé kéwú tó ṣe pé àwọn ni wọ́n dáhùn fún gbogbo àwọn tí ń lọ nílẹ̀ Yorùbá bí ṣe ń rí wọ́nranwọ̀nran yìí àwọn náà tún wá ń kọ script fúnra ara wọn àwọn èèyàn lọ̀rọ̀ tí mo kàn fẹ́ kàn mọ́ sí lálẹ́ yìí kí n kàn kí ẹ mọ̀ pé àwa náà rí gbogbo ń tẹ̀sí o àwa náà sì ń gbọ́ ẹ rí i pé ńgbà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ sáré ṣẹlẹ̀ táwọn àfọ Ọ̀yọ́ fẹ́ máa bínú ajáde ọjọ́ kan pé náà la fi jáde àwọn abẹnugan wọn lọ́yọ̀ọ́ wọ́n rí fídíò tá a ṣe wọ́n dẹ̀ ṣe fídíò lẹ́ẹ̀kan náà bá a ṣe ń parí tán pé àwọn ti rí apology wa o àwọn sì ti gbà á wọlé àwọn sì ti gba ìmáàmù Ọ̀yọ́ náà sì ní ká bá wọn sọ fún wa pé ká má bínú ìmáàmù náà sì sọ lórí pódíọ̀mù wọn lórí mímbàrí pé ẹ má bínú àwọn ọ̀rọ̀ Ọ̀yọ́ sì jẹ́ kọ́ yóò tutù lẹ́ẹ̀kan náà bó ṣe yẹ kó máa rí nìyẹn ọ̀kọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ táwọn yẹn ní kí n dá sí mo lé kò sí ń tọ́kàn mi ń bẹ̀ ó ní ọ̀rọ̀ tó wáyé láàrin àfáàwọ̀ àgbà Sheikh Dawud Alfanla Abdulmajid hafizahullahu ta'ala àti amúgbálẹ́gbẹ̀ẹ́ àfáà wọn apá àtìrà ẹ̀rí pa àdásí látijọ́ yìí àyàn wá sọ pé òsáwùsẹ́ ṣé gbọ́sí ti ń lọ mọ́ ní agbọ́sí àtẹ̀lé gẹ́gẹ́ ní àmọ́ gbà tó ṣe wípé ní ẹ̀kọ́ tí Islam fẹ́ kọ́ wa ìkẹ́kọ̀ọ́ jẹyọ ń bẹ̀ kí ọmọ kéwú kọ́ láyà máa sọ fún àáfàá tọkọ nínú àwọn àáfàá tí wọ́n kọ́ ń kéwú nínú àwọn àáfàá tó súnmọ́ kọ́ gbáwájú ẹ̀ kọ́ máa sọ wípé ní ọmọ àlè ni wọ́n nítorí wípé ní wọ́n bí ọmọ tí ń sọ̀rọ̀ lé ọ̀rọ̀ tí ọmọ àáfàá wọn sọ lórí pé ẹni tó jẹ́ ọmọ àáfàá wọn yìí nísìnyí tó dájú jù ní pé kò wọnú kíláàsì kọ́ wọn lẹ́kọ̀ọ́ rí ọmọ àáfàá wọn ni àmọ́ torí Yorùbá level ọmọ àfẹ́ ẹni ni ó jẹ́ wọn fọ́ra lórí pé ó ti lọ náà nù ìgbà tí Islam wà ní kẹ̀kẹ́ tí ọkọ̀ ń bẹ̀ ń táwa kàn lè kàn mọ́ sí ń bẹ̀ lálẹ́ yìí ni pé ìgbà tí apá tíra fẹ́ gbé máikrófóònù lẹ̀ padà nígbà tó sọ̀rọ̀ tán tí bàbá Sàrújì àbí bàbá tí wọ́n bẹ́ ń bẹ̀ tí wọ́n fẹ́ gba máikrófóònù apá tíra mo ní fídíò lọ́wọ́ ọ padà lọ kúnlẹ̀ kí Sheikh Dawud Alfanla ẹ̀yin oníkúnlẹ̀ ẹni tó fẹ́ padà kúnlẹ̀ fún o sì hánà rẹ̀ fúnra rẹ̀ kọ́ ọmọ ìyẹpẹrẹ rẹ̀ ẹni tó ń yẹpẹrẹ o tún lọ kúnlẹ̀ fún ẹ̀tàn lásán ní kúnlẹ̀ yìí àwọn nǹkan tẹ́mi rí mú bẹ́nu ẹ̀tàn lásán ní kúnlẹ̀ yìí ẹni ẹ̀ ń kúnlẹ̀ fún kò yókù láhàn yín pé ẹ má sọ̀rọ̀ tí ò dá sí ẹni ẹ̀ ń kúnlẹ̀ fún kò yókù ní kẹ́ ẹ má jẹran rẹ̀ lẹ́yìn ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuhu ẹni ẹ̀ ń kúnlẹ̀ fún kò yọ yín kù nínú wailun likulli humazatil lumaza ọlọ́run sọ fún ànábì pé ìmújìnà sí kí ọlọ́run at-tardu an rahmatillah kọ́mọ bá ta ni likulli humazatin lumaza gbogbo ẹni tó ṣe pé ní ọ̀láyà máa búyàn lójú ẹ̀ abẹ́ni tí ọ̀láyà tí ó máa búyàn lẹ́yìn ẹ̀ ìmújìnà sí kí ọlọ́run ẹ̀sìn ń fọwọ́ ra lórí ńgbà tí ẹ̀ ti gbọ́ lọ́run ń gbọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ nù ibẹ̀ náà
látún ti gbọ́dọ̀ pé mùsùlùmí ṣàkíyèsí pé bó ni àwọn kan ó ṣe láwọn ń ṣe ayẹyẹ ọdún mélòó kan táwọn dálé kí ó lẹ̀, àbọ́dún mélòó kan táwọn ti ń ṣe dáwà, àbọ́dún mélòó kan táwọn ti ń ṣe wáàsí, níṣẹ́ táwọn ṣe táwọn bọ́lọ̀ ń gbà lọ́wọ́ àbí ọ̀gbà. èmi ò dispute fact pé èèyàn lè sanifásitì pé ọdọọdún mẹ́wàá tó ń dálé kí ó lẹ̀ kò sí big deal nínú eléyìí, àmọ́ ṣé ijó ló yẹ kẹ́ ẹ máa jó. innahu la yuhibbu kulla mukhtalin fakhur. gbogbo àṣefàárí, gbogbo àṣeyànràn, gbogbo ayọ̀pọ̀ra máa baṣẹ́jẹ́ mọ́yàn lọ́wọ́. ẹ wòye sí yìí náà, ìjọ tí wọ́n fi yín joyè nílùú yín bẹ̀rẹ̀ náà, gbogbo ọjọ́ tẹ́ ẹ fi ṣayẹyẹ oyè ijó lẹ fi jó. ẹ já padà sínú islamu tọ́lọ̀ fi rán Ànábì wa Muhammad wa sallallahu alaihi wasallam. ya Rabbana bá ń fomi wọn díẹ̀. ẹ gbà mẹ́kì lọ́wọ́ ẹ̀ tí wọ́n ṣe dìde nínú ń kó fọnù bó nìsín. tọrún ti ń kàn ní àbọ̀ fẹ́ jẹun alẹ́. bẹ́ẹ̀ ni. dàdó bá àwọn yín padà nídìí mo fẹ́ kí mi fẹ́ jẹ́ òsùn ni mo fẹ́ kẹ́ ẹgbẹ́ ọkọ̀ Islam. tọ́lọ́n bá sọ̀rọ̀ fún yàn kí lọ́lọ́run ní ká ṣe jàmá ká dúpẹ́ ni. ẹ̀yin máa ń yọ̀ ni wọ́n fọ èèyàn jẹ́ oyè mufti oyè pé kọ́ wa máa dá sọ́rọ̀ ẹ̀sìn ẹ fi gbogbo ẹ̀ jó ni ijó lẹ fi jó. bẹ́ẹ̀ jẹ́ máàmù lọ́dọ̀ yín ijó náà lẹ fi jó. àfẹ́ ẹ̀ mọ́ yàtọ̀ láàrin yín àtàwọn tí èsè mùsùlùmí ẹ ti fi gbogbo ìsìláàmù yín jọ tàwọn kèfèrí tán ìní òjì ìsìláàmù onítùmọ̀ lójú yín mọ́. ìlójì ẹ máa láyà àti máa tí ànábì òfin sínú ẹ̀sìn tọ́lọ́run òfin sínú ẹ̀sìn ẹ̀ ń tì í bọ̀ freely kò tí ẹ̀ jọ yín lójú kẹ̀kẹ́. ẹ láyà ẹ wọnú chọ́ọ̀chì lọ ẹ lọ máa kí àwọn tí wọ́n ń ṣèjọsìn ń bẹ̀ ẹ gbádùn ẹ ní làákàyè lórí. so bó lẹ ti ẹ̀ ṣe fẹ́ ní làákàyè lẹ́yìn tó ṣe pé àwọn kan ń jó bọ̀ lásìkò oorun, àwọn kan ń sùn lọ́wọ́, àwọn kan ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lásìkò oorun. tí a bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé iṣẹ́ wo ni fi ń lóore jù kí Ànábì pé Ànábì ni as-salatu ala waqtiha, as-salatu ala waqtiha, ká kírun lásìkò rẹ̀. Ọlọ́run ní hafizu sọ́jí sàwùsù àfàyí. kan ṣe wọ́n rán káàkiri lórí ilẹ̀ ń kálukú sáà ń wò yín. Ọlọ́run ní hafizu ala salawati báńkẹ́ ó. hafizu ala salawati. wa salatil wusta. wa salatil wusta. wa qumu lillahi qanitin. wa qumu lillahi qanitin. Suratul Baqara kọ́ ní àfáà wa fọ́lù. Ọlọ́run ní hafizu ala salawati la ilaha illallah. ẹ mójútó àsìkò oorun àwọn àrùn wákàtí márùn ẹ̀rí nínú tíra kékeré tá a máa kọ́ wọn ní ada'u salawatil khamsi àìbẹ̀kọ́ ni ala suratil waridati àìbẹ̀kọ́ bi shurutiha wa awqatiha li muayyana. fún Ọlọ́run ló fásìkò oorun sí kọ̀ọ̀kan ó ní inna salata kanat ala lil mu'minina kitaban mawquta. ìrun tó yẹ pé tásìkò rẹ̀ bá tó ojú ànábì ọ̀pọ̀n ànábì ọ̀gbọ́n kẹ̀kẹ́ mọ́ gbogbo nǹkan yí padà kò sẹ́yìn náà tí ó fẹ́ kódà àwa borípa rẹ̀ ní Mẹ́kà aborípa rẹ̀ ní Mẹdínà. Ọlọ́run bá ní ṣe Mẹ́kà nírọ̀rùn fún gbogbo ẹ̀yàn mẹ́yìn náà àti gbogbo wa náà látòkè délẹ̀. a parí iṣẹ́ tán ní Marwa. Ọlọ́run sì sọ pé tẹ́ bá ti lè parí iṣẹ́ tán ní Marwa o kẹ́ wá lọ ṣe at-taqsiru aw at-tahliq nínú kẹ́ gérun yín àbí kẹ́ farun. àwa parí iṣẹ́ tán èmi sì ní umura mi tí mo tún fẹ́ ṣe ìwọ̀n á fẹ́ farun mi mo fẹ́ gé díẹ̀. mo á ní mo á gba Marwa jáde kí n gẹrun lọ́dọ̀ bàbá kan bẹ̀. lásìkò tèmi parí tán tí mo dé ọ̀dọ̀ bàbá ìní ẹ̀ tó fẹ́ gẹrun fún mi ń gbọ́ Allahu akbar Allahu akbar. jama wallahi ó dẹ̀ ń sọ fún mi pé ń padà wá ni o wọ́n sì ń ti ṣọ́ọ̀bù báyìí. á jáde àtúnbọ̀ bí wọ́n tún ti ṣọ́ọ̀bù á tún débi wọ́n sì ti gbogbo ẹ̀ pa. Ọlọ́run ní hafizu ala salawati wa salatil wusta wa qumu lillahi qanitin. ṣe bí gbogbo wa náà lájọ kọ́ ń gbà tá a kéré wọ́n ń kà á sí wa létí pé yá kọ́ ìmánì li salatihi inna salata la tashtaki wa taqulu fi awqatiha. Allahu yarhamu qa'imi. Wọ́n tún fi ìdàkejì ń pé yá tarikan
lisolatihi inna solata latashitaki watakulu fi awqatiha Allahu yali anotarike. àṣé orin tí wọ́n kọ́ wá ń gbà náà àṣé yóò máa ṣiṣẹ́ fún gbogbo ẹni tó ní ìbá dìde kírun lásìkò tí òun bá tó. ẹ wá ń lùlù kí àdúgbò ẹ ń lùlù kí Ọlọ́run á fẹ́ fi hàn yín pé ìlú tẹ́ ń lù kí òun yẹ̀yẹ́ ní ń bẹ lábẹ́ rẹ̀ ẹ wá dọ́dọ̀ àwọn àfáà yín àwọn sọ fún yín pé ìlú òsìwò lẹ́ ń lù káàkiri ẹ máa wọn kan wọ́n rọ́bìsì ìlú ìdáfimọ̀ kí wọ́n rọ́bìsì yín lájọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ bàbá àgbà gẹ́gẹ́gẹ́gẹ́ sáwọn gẹ́gẹ́ àdírẹ́sì ọ̀rọ̀ yìí sí wọ́n sọ nǹkan kan lé lórí bẹ̀lẹ́ ti mọ̀ pé wọ́n rọ́bìsì yín ni àmọ́ kí ni ọ̀já wọ ẹ̀yin tẹ́ pè mí tẹ́ ní ká sọ̀rọ̀ lérò lórí èmi ò ní sọ jù bá ń lọ torí pé kọ́ kàn wá àwọn àtọ́ kàn wá ń bẹ̀ ní ká yọ jáde gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ń ṣe rálì kí tásìkò òrùn fi tó tẹ́ lọ kírun ẹ bẹ̀rù Ọlọ́run tó ẹ̀jẹ̀ pé yìí ti kí ti yín tẹ́ ẹ dọ́dọ̀ àwọn àfáà yín táwọn ò tí ì kí ti wọn àbẹ́ báwọn tí wọ́n ń kírun lọ́wọ́ àbí apá tíra níṣẹ́ ń parọ́ ẹjọ́ mọ̀ yẹn ju eléyìí lọ́dọ̀ Ọlọ́run àmọ́ ní ìtawà rí al-hukmu bi-dhawahiri wọ́n nígbà tẹ́ ẹ jó wọlé wọ́n láwọn kan ń kírun lọ́wọ́ mọ́sáàsì wọ́n ní yunifásitì níbi tẹ́ ẹ wá o àwọn kan ń kírun lọ́wọ́ mọ́sáàsì o wọ́n ní bàbá sì ń sùn lásìkò òrùn lọ́wọ́ o bàbá ń sùn ní àsìkò òrùn Ọlọ́run kó sì wá jẹ́jẹ́ Ọlọ́run mọ̀ bíọ́ gbogbo àdánwò tí ó máa ṣẹlẹ̀ tí wọ́n fi máa pèrún táàfin nílé lọ jẹ́ pé Ọlọ́run níbi hayya ala salati hayya ala al-falah Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi àti yín. Àmín. Ya Rabbana. Ya Rabbana. bẹ́ẹ̀ni. Anta al-latifu faqul lana. bẹ́ẹ̀ni. Auna mu'in. bẹ́ẹ̀ni. Nafi shada. Idi wa wada. walitubina. Walitubina. Fima qadayta nuzulahu. bẹ́ẹ̀ni. Ya Rabbana tuntun wí. Ya Rabbana anta al-latifu faqul lana. bẹ́ẹ̀ni. Auna mu'in nafi shada idi wa wada. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì afáwa yìí à ń fi eléyìí ń ṣàdúrà ni kọ́lọ́n ó kàn wá lọ́wọ́ o. Àmín. tí ó ṣẹlẹ̀ táàbí sórí ibú Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Àmín. sọ nílẹ̀ Yorùbá wọ́n pàtàkì kí wọ́n wojú rí ọmọnìyàn wọn bá lọ pàdé ìbínú Ọlọ́run kọ̀ọ̀kan wọn. àwọn àdítàwọ̀ òfin ráyè máa sọ àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ àwọn ọmọ náà kó tìwá gbé àwọn akọ́ńké oníṣìí àsìkò wo la fẹ́ yọ ọ́ lẹ̀ táwọn àmọ́ fi ṣe wọ́nrawọ́nra. àwọn kálukú ọmọ àfáà ẹlẹ́ nìkan ni ọmọ businessman ó ní ọ̀nà ara local government ó di káde sọmọ àfáàntì ẹ̀ àmọ́ wa ń sọ fọ́lọ́n pé kó jọ ọ̀wọ́ náà sọ bẹ́ẹ̀ ọlọ́njọ́ ó wí dáadáa fàyè àgbákò tí ó ṣẹlẹ̀ tá a fi máa wá ìyọnú èèyàn tọ́lọ́hún wàá máa bínú sí a Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ o. Àmín. Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. ó ní la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq. Allahu akbar. ẹ gbọ́dọ̀ torí pé ẹ fẹ́ tẹ̀lé nìkan kẹ́ wá máa fi yapa àṣẹ ọba dẹ́dà ní àwọn foundation Islam nù tá a gbọ́dọ̀ jẹ́ ó yéra wa ẹ ṣàlàyé tí ń jẹ́sìn fáwọn èèyàn ẹ wá jẹ́ máa lọ sọ́dọ̀ àwọn àfọ ní script àṣẹ látọ̀dún Ọlọ́run mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà lọ́nà ìdákọ̀ ẹ bá ní dúpẹ́ ẹ bá ìwọ náà bá ń dúpẹ́ àfà yìí. alhamdulillahi yu'ti dha wa yuhrimu dha. هذا يصيد وهذا يأكل السمكة. هذا يصيد وهذا يأكل السمكة. هذا يصيد وهذا يأكل السمكة. iṣẹ́ àwọn ànábì Ọlọ́run rèé ẹ ṣà àwọn ọmọ kéékèèké jọ ládùúgbò ẹ ṣà àwọn ọmọ kéékèèké jọ ládùúgbò ẹ nù wọ́n ní Kùránì
ẹ̀kọ́ wọn ní kùránì. Allahu akbar. ẹgbin kùránì sí wọn lórí. kẹwàá nínú àwọn khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu. fàyà ayú àlìkọ́rí bó ló ti bá wí àfà yìí. ọya Muizi. bihi mutamasika mujilla lahu fi kulli halin mubajjila. Muizi hani'an mari'an walidaka alayhima malabisu aniwari mina taji wal hula. Torí àsìkò àìṣá yìí tí ń súnmọ́ ẹ̀bẹ̀ kọ́ ni àyè tó ń ké ká tó sùn. Mo wá ní ẹ bá wa dúpẹ́ ìwọ náà dúpẹ́ àfà yìí. Alhamdulillah. Ọpẹ́ tá a dún ni pé gbogbo ọjọ́ tá a bá ti tan kámẹ́rà tá a fẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ọ̀tá Ọlọ́run yìí wọ́n á máa kọ́ síbẹ̀ wípé à ń ṣiṣẹ́ fún àwọn ará Saudi ni à ń gbowó ń Saudi ni. Ìgbà tá àṣírí ọ̀wá tú àsáwọn gẹ́gẹ́ ni wọ́n ń kọ script àti wọ́n ń kọ script ilé wọn lọ́wọ́ ni. Àṣé káwọn èèyàn lọ máa gbowó ń Saudi gan kí wọ́n máa sọ kí l'Ọlọ́run sọ kí l'Ànábì sọ ó fìyàn lọ́kàn balẹ̀ ju kéèyàn lọ máa ṣiṣẹ́ lọ́ndẹ̀ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run kí wọ́n máa kọ script lé lọ́wọ́ pé ọyá tún lọ bú eléyìí lọ defend bàbá eléyìí ẹ̀yin ń defend ara yín defend ẹ̀sìn ẹ̀ ń defend ara yín defend Ọlọ́run ẹ̀ ń defend ara yín defend Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Yẹ̀yẹ́ wá dé àmọ́ torí pé Islam kọ́ wa pé la yaskhar qawmun min qawmin. Allahu akbar. Islam mà dáa púpọ̀ ó dúpẹ́ kó jẹ́ mùsùlùmí àfàì. Alhamdulillah. èmi máa tún forí kalẹ̀ lọ́tọ̀ fọ́lọ́run pé Ọlọ́run mo dúpẹ́ pé mo jẹ́ mùsùlùmí torí pé téèyàn bá lọ jẹ́ mùsùlùmí ni èèyàn sórí ibú láyà tàlkíyámà. ìjẹ́ mùsùlùmí oríire ni àmọ́ àwọn èèyàn máa tí wọ́n ń pè ní ìjẹ́ mùsùlùmí kí là ń pè ní al-islam àfọwọ́fọ́lù al-istislamu lillahi bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'ati wal-khulusu minash-shirk. àwọn àfáà tí wọ́n kọ definition yìí wọ́n dúró tán sọ́lọ̀ ńlọ́rùn ọba adẹ́dánù wọn ní mímọ̀ wọ́n wá ní táwọn pè ní al-islam àláfíà láàmà pè bẹ́ẹ̀ mi bá bíi al-lugha àmọ́ tó bá ti di ìsìláhù ọ̀nà àfọ́ ní tawhid wọ́n ní al-istislamu lillahi bi tawhid ìjuwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ̀ níbi pé ọ̀kan ṣoṣo ní níbi gbogbo nǹkan yẹnyẹn ẹ̀yin òjuwọ́jú sẹ́ẹ̀lẹ̀ ìta gbangba lẹ́tí ń polówó oògùn ìta gbangba nìkan ti ń jáde tó ní ẹ wọ́n sóhun ládàkọ̀ wọlé yàsìn ló ń gbára lé ẹ gbádùn ni ta ló bí yín léèrè gbogbo ẹjọ́ gan ta ló ní ẹ máa rojọ́ tẹ́ ẹ tún wá sọ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá fi ṣèṣúra ẹ lè ṣe wàláyì ó dùn mí pé kò sáàyè mọ́ ni mo fẹ́ kó gbogbo ẹ̀ lálẹ́ yìí kí n kà sáré dá sí yín la káwọ́ tún máa rán nǹkan mi lọ ni bọ́lá ọba tó sì dá yẹ̀yẹ́ yín lẹ́hùn làbí ń sọ fún yín pé inna Allaha la yumli lidh-dhalimi hatta idha akhadhahu lam yuflithu ẹ̀yin lẹ́yìn ṣe fake life ẹ̀yin lẹ́yìn ọlọ́mọ ìyá agbádá torí pé ẹ fẹ́ ṣe kàǹkà lójú agbo táwa bá ti wọ jàlámíà à ń lọ torí pé kìí sasọ ní ẹ fẹ́ wò lára wa kìí sasọ bí èsì ń tọ́lọ̀ ní alọ́ kan lè kéw laysa al-jamalu bí athwabin tuzayyinuna inna al-jamala jamalu al-ilmi wal-adab kìí sasọ ẹlòmíín bẹ́ẹ̀ nu ẹ ti ń wọ aṣọ ńláńlá tẹ̀rín lọ́rùn wọn yìí ẹ̀yin ọ̀dọ́ tọ́lọ̀ ní ẹjọ́ kájọ jẹ́gbẹ́ tá a jọ ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ má jẹ́ kí aṣọ tí àwọn àáfàá òde òní ń wọ̀ ẹ má jẹ́ ọjọ́ yín lójú ẹlòmíín pa àwọn ń pa ẹlòmíín pa ọmọlàkejì rẹ̀ lẹ́kún kó tó ráṣọ wọ̀ ni ń bẹ́ẹ̀ nù àwọn tẹ́ ń bá máìkì lọ́wọ́ wọn tó yẹ pé yahoo ni wọ́n ń ṣe àṣírí ó tu ilẹ̀ mọ́tàn ilẹ̀ ọmọ ń jọ kan náà yahoo ń bẹ́ẹ̀ nù àwọn ọ̀dọ́ àfà táwọn náà sì mú máìkì tí wọ́n máa ràn fò ẹ rò pé ni ọlọ́run dé ọlọ́run anábì ní inna Allaha dájú ọlọ́run la yumli lidh-dhalimi yóò máa lọ alábòsí lára hatta idha akhadahu títí ó fi gbàmú tó bá gbàmú tán kọ́ lam yuflitihu kò ní bọ́ sèmi la fi ń kọ́ yín ní pé la tadlimanna à ń gbé fún un. la tadlimanna. idha ma kunta muqtadiran. idha ma kunta muqtadiran. الظلم يرجع عقباه إلى الندم. الظلم يرجع عقباه إلى الندم. أن تنام عيناك والمظلوم منتبه يدعو عليك
عليك وعين الله لم تنم وعين الله لم تنم يدعو عليك وعين الله لم تنم يدعو عليك الله يدعو عليك وعين الله لم تنم يدعو عليك وعين الله لم ما أكيو ذاتي كويني أويكي بوبو لتي أفعل لا تظلمن إذا ما كنت مقتدرا nígbà tó ní kápá àti ṣàbòsí sọ́mọ nìyẹn gan má ṣe gba àwọn àfáà tí wọ́n encourage àwọn ọmọ yahoo sáwọn náà ní àwọn náà tí mọ̀ pé àwọn ó sórí ibú ni kò sí tó lè ní wọ́n sórí ire kẹ́ ayé nígbà Ọlọ́run tí lóhùn ò ní dalẹ̀ wa nínú hadith kúdísí ó ní inni haramtu dhulma ala nafsi faj'altuhu bainakum muharrama fala tadhulamu ń bẹnu àwọn ọ̀dọ́ lónìí tí wọ́n ṣe fáàrí owó káàkiri níjọ́ táwọn àtàwọn àfáà àwọn jọ ń lọ tí wọ́n jọ ń bọ̀ wọn ò ní lè sọ síta ni wọ́n mọ orúkú tó pa àfáà wọn ìbẹnu ẹ táwọn ọlọ́pàá mú tí wọ́n nà á tó yẹ pé internal bleeding lọ́pàá wọn bí yín rẹ kẹ́ sọ̀rọ̀ ẹ̀ jáde àfáà yín ti kú ẹ̀yin náwó lónìí ẹ̀ ń ṣe fáàrí kì ẹnu tí àwọn òní àwọn fúnra yín náà lẹ́sọ̀ ń jọ tí ìnira bá kàn yín àmọ́ n táwọn plead yín fún lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ẹ jẹ́ kí Islam lẹ̀ Yorùbá ẹ jẹ́ ó sinmi àti ráṣìírí yín pé wọ́n ń kọ script fún yín ni alhamdulillah wọ́n ń kọ script fún yín àtẹ̀yìn àtàwọn tẹ́jọ́ ń kọ script fúnra yín ojú wa náà ni ó ṣe bẹ́ẹ̀ ṣe gúnlẹ̀ rí àfi tẹ́ ẹ bá túbá ẹ̀yin náà wá wà gbáko kéèyàn ó dúró síbì kan kọ́lọ́ máa gba script ìwà tó ti tó tójú bọ́ wọ́n dẹ̀ sọ ọ́ dẹrú ẹ wá sọ àwọn ọmọlẹ́kẹ́ ó dẹrú ẹ ń kọ script fún wọn tẹ́ bá ti ní bàjẹ́ kan tẹ́ ẹ fẹ́ ṣe láwùjọ ẹ wá wọ Ọlọ́run ọba tó ní innahu la yuhibbu dhalimin Ọlọ́run ló wọ́n fẹ́ràn alábòsí ó tún sọ ọ́nù suratul Qalam pé sanastadrijuhum min haythu la ya'lamun Allahu akbar àfáà tí wọ́n ń kọ script fún ọwọ́ ní ọ̀sà ti fẹ́ bayé òun jẹ́ bó ó sì lóhùn ò ní ọ̀sà tẹ́lẹ̀ ó ní di script náà ni òun ti develop ọ̀sà àfikẹ́ lọ túbá o àfikẹ́ lọ túbá ìgbà náà sì ní ojoojúmọ́ lẹ́fì máa jáde ẹlẹ́nsẹ̀ check and balance ẹ jáde lọ́sàn-án ẹ jáde lóru ẹ máa sọ fáwọn èèyàn pé ó yá ẹ máa bá wa dá sí ẹ máa dá sí olóore àsowó táwọn èèyàn ń dá sí orí prógráàmù fún yín ẹnu yín lẹ́fi sọ pé ó ní bẹ́ẹ̀ ṣe máa ń sa ẹ̀ ń sa owó àwọn èèyàn nísàkúsà la ilaha illallah àṣírí gbogbo yín ò ní bò bọ́lọ́run ṣe máa Ọlọ́run tí lóun máa yọ sí yín lọ́nà tẹ́ ẹ̀ lérò wọ́n fi máa yọ sí yín ní parí jàmá akànwá aṣọ eléyìí kan kálukú fi mọ̀ pé à ń gbọ́ sí ti ń lọ o a sì mọ àwọn nǹkan tá a lè sọ lórí ìkọ̀ọ̀kan rẹ̀ àmọ́ àwa ti dá sí yín la nígbà tẹ́ tí ìkànnà àfọ́ ó ní nàìbù zamanana ó ní wàlẹ̀ àìbù fínà àmàlì zamalina àìbùn siwana ó ní wà nahjudha zamani bighairi dhanbin walau naftaqa zamanu lana hajana kí wọ́n fẹ́ lè parí ẹ̀ lórí ọ̀rọ̀ Ìbàdàn ẹ̀dá sọ̀rọ̀ Ìbàdàn náà tí alájà Kàfílà Kaula ìyá Ìbàdàn tí wọ́n jáde tán tí bàbá lẹ́kọ̀ọ́ tí wọ́n jáde tán ojú sì gbà mítì fún yín obìnrin ẹyọ kan ń sọ̀rọ̀ tẹ́ẹ̀fì dìbọ́ǹkì ti ń sọ àwọn ń sọ ìtàn wípé àwọn bàbá àtàwọn ńlẹ̀ Yorùbá nílẹ̀ Ìbàdàn ọdún báyìí ni wọ́n bí wọn ọdún báyìí ni wọ́n bí wọn tíra kan mo mú dání à ń pe tíra náà ní Hayatu Sheikh Al-Muallim Kharashi ó ní nínú àwọn tíra táàfà wà Al-Faqawi tí wọ́n ṣe wọ́n wá ń kọ́ síbẹ̀ wípé bàbá wa àgbà tí wọ́n jẹ́ olùkọ́ àgbà tí wọ́n dá ilé ikú àkọ́kọ́ lẹ̀ nílẹ̀ Yorùbá ó náà ni bàbá wa àgbà Kharashi wọ́n sọ̀dí tí wọ́n fi sọ wọ́n ní Kharashi kókó ẹni ire kan nínú ìlú ńgbà náà ni ilé nǹkan ọmọ aṣọ lálẹ́ wọ́n wá ní wọ́n bí bàbá náà ní ìlú Ìbàdàn ní 1912 ni wọ́n bí wọn 1912 ni wọ́n bí bàbá yìí wọ́n sì bí Sheikh Adama ní 1917 tí ń túmọ̀ sí pé odidi 5 years ní bẹ láàrin wọn bàbá àgbà tí wọ́n jẹ́ bàbá àgbà ní Kharashi yìí Ìbàdàn mà dá àwọn èjì àsọjú orí Ìbàdàn àmọ́ wọ́n ń sọ ìtàn
nípa ipe ní ẹnìkan ò lè dá nǹkan ṣe gbogbo ilé kí ó ti ń bẹ nílẹ̀ Yorùbá àwọn kan ni wọ́n jọ dálẹ̀ kí Madul Arabi tó máa jẹ́ Madul Arabi orúkọ kan ní ń jẹ́ tẹ́lẹ̀ àwọn àgbàlagbà kọ̀ọ̀kan ni wọ́n jọ ń kọ́ máa ń kí ó nígbà náà tó ń kálukú fi gba bí iṣẹ́ rẹ̀ lọ olówó gba ìdí òwò rẹ̀ lọ oníṣẹ́ ọwọ́ gba ìdí iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ bàbá ní Madul wá dúró pé iṣẹ́ akọ́ máa ń kí ó lè mí ọ́ máa ṣe wọ́n dúró ń bẹ̀ ń ti wọn wọ́n kọ́ àwọn ọmọ náà dúró wọ́n kọ́ wọn ibẹ̀ ló ti fẹ̀ tó kù ní sàbáàbù yẹn gbà náà tó di ní tí bàbá wa padà wá dálẹ̀ nínú ilé ara wọn ní Al-Madul Arabi tẹ́ ẹ bá wá sí madrasa dáwà ẹ gbọ́ tàn náà bàbá tó níbẹ̀ businessman ni wọ́n ìfẹ́ ni wọ́n ní sáwọn àfa àwọn náà mọ kéwù àmọ́ wọn yẹn ṣe oníkéwù à ń ṣe wá sí káàkiri wọ́n sì rẹ̀sìn lára àwọn ọmọ wọn lónìí kò sí kẹ̀kẹ́ nu ọmọ tí wọ́n bí tí ọ̀yàn rẹ̀ Dr. Ibrahim Mbembe Adélani àwọn ṣe tí wọ́n lọ lọ́tọ̀ Dr. Abdulkabir Mbembe Dr. Yaya Mbembe wọ́n bẹ lọ bẹ́ẹ̀ jara lọ́kùnrin wọn lóbìn wọn bẹ́ẹ̀ náà ni Madul Arabi bẹ́ẹ̀ náà ni àwọn ilé kéwù lókè ààrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá àgbà alákà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àgbààgbà tó yẹ pé èèyàn kan ni mo wá sọ lálẹ́ o ń padà máa sọ àwọn èèyàn èmi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ìbàdàn báyìí mo ti bẹ̀rẹ̀ báyìí kò sẹ́ni tí ò ní àwọn àmọ́ sọ báyìí àmọ́ mo kọ́ farabalẹ̀ kí n kọ́kọ́ fi wo kí ló fẹ́ ṣẹlẹ̀ Alájà Kaula wá jáde àwọn nìkan wọ́n wá ń sọ ìtàn wọn ò dẹ́da tán rú wọ́n ń sọ̀tàn bàbá àgbà olókè ààrẹ tàná àti tìjẹ́ta àṣẹ wọn máa ń sọ pé òkè ààrẹ tàná táwọn àtàwọn bàbá Sheikh Adamu jọ ń jẹ́ irọ́ sáà máa fi wé òkè ààrẹ tìjẹ́ta tí wọ́n bí òkè ààrẹ tàná ìtẹ́ fi jáde tẹ́ dìbọ́ǹkì ẹ̀ wípé bàbá tẹ̀ ń sọ pé wọ́n ju bàbá yín lọ ìwọ̀n ò jù lọ ìyẹn olóyè kẹ́ jáde ẹ wá jáde ẹ̀yin àtobìnrin wá jọ ń pín ọ̀rọ̀ sọ ojúgbà méjì fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ lé ọ̀rọ̀ Alájà Kaula látòkè ẹ̀yin délẹ̀ ẹ̀ gbádùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Alájà Kaula sọ àwọn ò dìfẹ́ǹdì Alájà Kaula à ń dìfẹ́ǹdì òdodo tó rò papọ̀ mọ́ rọ́bítọ̀ torí pé Alájà Kaula fúnra ara wọn náà láti bẹ̀rẹ̀ tí wọ́n náà láti ń sọ fún wọn pé Alájà ìmọ̀ sọ̀rọ̀ káàkiri lọ́dọ̀ gbogbo àwọn èèyàn yìí ẹ̀yin gẹ́gẹ́ ọ̀gbádùn bá a sì wá sọ tó ń gbà náà ẹ̀yin karambani náà lẹ́ ń dìfẹ́ǹdì wọn gbà náà ipe Kaula máa jó lọ à ń wẹ̀yìn rẹ onímọ̀ ni ọ́ máa bá mà lọ máa sọ̀rọ̀ lọ ọ wá di lónìí tó kojú tàn sí yín ẹ wá ní ọ̀mọ́ ṣe mọ́ àṣẹ pé nílẹ̀ Yorùbá gbogbo àpọ́nlé táwọn èèyàn máa fúnra wọn nílẹ̀ Yorùbá ajẹ́ pé ẹ̀tàn ní ń bẹ lábẹ́ rẹ̀ èmi wá ń sọ fún yín lónìí pé bánàbí ṣe ni a máa kíra wa pẹ̀lú ká pàdé ara wa ká bọra wa lọ́wọ́ ká sálámà síra wa èyí ò lólórí rénú ọjọ́ tẹ́ ẹ sọ pé ẹ̀ ní kíra yín bánàbí ṣe fi kalẹ̀ mọ́ iná lọ́fà tẹ́ ẹ̀ fi ní fi ara yín mọ́ ẹ máa pa búbú ẹ máa dọ̀bálẹ̀ ẹ máa kúnlẹ̀ níta ti fẹ́ ṣe ń bẹ nínú yín ẹni tẹ́ fẹ́ pa lálẹ́ mọ́jú ń bẹ nínú yín tẹ́ ẹ̀ ní sọ jáde ẹ sì kúnlẹ̀ fún lọ́sàn-án ẹ sì máa fa ókọ rẹ̀ àtòkọ̀ ya rẹ̀ lóru ẹ rí i pé lórí ibú nìyí gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣerú ẹ̀ ní sóríire gbogbo ẹ̀yin tó ṣe yí pé ní ẹ máa rẹ́rìn sáwọn èèyàn ń ta gbangba ẹ sì lọ́ máa ba tiẹ̀ jẹ́ nulẹ̀ abẹ́lọ́wọ́n ọba adẹ́dàá wa kọ́mọ̀jì ẹ̀ sí oríire àfi tẹ́ bá túbá ẹ wá múra kẹ́kẹ́kẹ́ àwọn àfáà jẹ́ wọn pàdé ara wa ni ẹ torí kán ń bọra wọn lọ́wọ́ wọ́n ń danú ilé àwọn èèyàn inú ilé wo ló ti wá dàrú bàbá tèmi ń bẹ láyé mo sì ń kí wọn lórí ìdúró wọ́n sì nífẹ̀ẹ́ mi nu ọmọ ìkẹ́kọ̀ọ́ dàrú láàrin wa bẹ́ẹ̀ làwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń kí àwọn òbí wọn lórí ìdúró ọ̀tọ̀ ni kíkí orí ìkúnlẹ̀ ọ̀tọ̀ ni kíkí pé mo fẹ́ kí àwọn òbí mi pẹ̀lú pé mo bọ̀wọ̀ wọn apá àtìrà kí iṣẹ́ ràáfà ńlá lórí ìkúnlẹ̀ fídíò rẹ̀ ń bẹ ìfẹ́ máa display rẹ̀ ní kálukú náà ó kí wọn lórí ìkúnlẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ó pè wọ́n lọ́ máa lé bàbá náà wàá fọgbọ́n kún wọn ní kó ń kálukú ọmọ sọ̀rọ̀ wọ́n lọ́gbọ́n ni tó ń ti bí wọn ò ṣe sọ̀rọ̀ náà ìgbà tí wọ́n ti ní kẹ́nìkan kọ́ ọmọ sọ̀rọ̀ àwa náà sọ̀rọ̀ àbá wọn dá sí àmọ́ tó jọ́rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ làwa ti yọ̀hún tó bá dàsìkò òun gbogbo tẹ́ ẹ̀ bá rí ẹ̀ máa ṣe lọ ẹ̀ pààtì kẹ́ ẹ̀ lè bá pàdé ìyọnu Ọlọ́run. so lórí ọ̀rọ̀ rọ́bítọ̀ ibi tí mo ti lọ́nbẹ̀ ni pé Sheikh Adamu wọ́n lè travel lọ lùkẹ́ kí wọ́n rí bí wọ́n ṣe ń ṣètò rọ́bítọ̀ ń bẹ̀ kí wọ́n wá sílẹ̀ Yorùbá pé káwọn náà dárú ẹ̀ lẹ̀ àwọn nìkan ò lè dáadáa lẹ̀ Markazu Ta'lim al-Arabi gan àwọn nìkan kọ́ wọ́n dáadáa lẹ̀ ẹ jáde kẹ́ wá dìbọn kẹ́ kẹ́ wá Yorùbá lè lákò ń bẹ̀ àwọn nìkan kọ́ wọ́n dáadáa lẹ̀ ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ yìí lọ nínú àwọn ọmọ kí wọn náà ti ń jọ ṣiṣẹ́ ń bẹ̀ ṣe é kí wọn dọ̀la ni ṣe é kí wọn ni àmẹ́lẹ́yìn ọ̀kan wà inú ilé yín nìyẹn àwọn tẹ́ bá gbé síta náà lásọ lé lórí máa tún sọ lásọ tún sọ gbogbo ẹ̀yin
gbogbo ẹ̀yin ẹ pẹ̀lẹ́ oníkòkó a sọ fún yín pé kò sí ti ń jẹ́ àṣà ń bẹ nínú àṣà ní Yorùbá tá à ń sọ yìí náà inú àṣà ní ká máa sọ̀rọ̀ ká máa fi òwe inú àṣà ní ká wọ aṣọ wa ńlẹ̀ Yorùbá ká gẹ̀ẹ́sán yán ká wọ òfì ká di abetí ajá inú àṣà ni kẹ́ ẹ bọ̀wọ̀ ọ̀wọ̀ àgbàlagbà ngẹ́gẹ́ làṣà kẹ́ ẹ bọ̀wọ̀ àgbàlagbà làṣà ìrìnkúrìn lẹ́ bá débi kẹ́ ẹ máa dọ̀bálẹ̀ ìrìnkúrìn lẹ́ bá débi kẹ́ ẹ máa kúnlẹ̀ àjẹpẹ́yìn tẹ́ ń kúnlẹ̀ o fún bàbá yín títún bá ń bá yín sọ̀rọ̀ tẹ́ ń jágbe mọ́ dìdìrín ní ẹ̀ nílàkàì àtẹni tí ò kúnlẹ̀ fún bàbá rẹ̀ tí sì ń bọ̀wọ̀ rẹ̀ kí bàbá ó tó sọ pé jókòó ti jókòó mélòó nu yín lórí dùnú òbí rẹ̀ gan kó tó jáde láyé ẹ bá ti wá tan kámẹ́rà tẹ́ ti gbé máìkì dání ẹ kàn máa sọ̀sọ́ kúsọ́ wọn ní kíkà náà sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ìmẹ́ tó bí léèrè gan àmọ́ torí pé àfa náà àìní nọ́mbà àwọn ti sọ̀rọ̀ lórí fóònù mi ni àfa jámíà mi ọlọ́run wọn ò sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ táwa bá wò mí gẹ́gẹ́ bí àfa àti máa sọ fún mi pé ká máa ṣe díẹ̀díẹ̀ tó yẹ pé àfa bá ń wo program mi lálẹ́ yìí mò ń sọ fún wọn pé ní ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Christmas yìí kò tiẹ̀ ìmọ̀ wà lọ́tọ̀ ọgbọ́n orí wọn lọ ọ̀tọ̀ ni wọn ò tiẹ̀ sọ̀rọ̀ mọ́ rárá a sì gbọ́dọ̀ sọ̀rọ̀ mímọ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ mímọ̀ sẹ́ǹgbẹ́ nìkan sọ ń bẹ̀ pé mundu 1994 lam arka qattun li tahiyyati walidi wa laysa ladayya ayya mushkilatin fi dhalik sọ́tàn sóbìn gan kọ́ ló pélé ní ẹlẹ́ abashiro ọláìdé Ismail Allahu akbar àtọ́ àti ìdíkọ́ àwọn obìnrin tí wọ́n ń lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀yin ọkùnrin ń kọ́ ajẹ́kórí yín ti yí sẹ́ǹgbọ́ ó ní láti 1994 ọmọ ọdún mélòó ní ìwọ gan tó ń kọ́mẹ́ǹtì ń níwọ̀n tó ń sọ pé ọ̀rọ̀ dìdìrín ní culture Israel kọ́ ẹ̀yin tẹ́ ń dojú tó àwọn àfáà náà ni ẹ̀kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ gidi àwọn ọmọ ní ọmọ wá sílé ike wá ń bì wọ́n ti fi wọ́n sọ́dọ̀ àwọn séwù kan fáìmọ́ yọ ọdún àwa ni wọ́n ka kùránì kọ̀wárí kùránì káwa ní kí náà ń kọ́ yín lé ike òyìn gan ó ní wọ́n ń kọ́ àwọn ní kọ̀sídà síkìrí nìkan náà ń kọ́ wọn ṣébi táwọn ọmọ ti sórí ire nu síkìrí ọgbà àwọn ọmọ wa lójú tì mẹ́ mọ́ bọ̀ lórí TikTok kò sójú tì mọ́ wọn kálukú náà máa kọrin alámọ́sọ́lé àlà pẹ̀lú wọ̀kúwọ̀ bí mi ò ṣe gbé ọrùn bí gomagi ìta rèé ilé kékeré náà wọ́n ti ń jáde ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kẹ́ ẹ̀kọ́ wọn ẹni ń parí ọ̀rọ̀ mi síbi ọ̀rọ̀ bànà ká lọ́lọ́ àlọ́ kí ìṣáì rákùn sí ìṣáì ti wọlé ń bẹ rákùn wọ́n ní ìṣáì ti wọlé o à ń lọ kírun wọn a wà parí ẹbí alájà káwùlà a sọ yí ké bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ ń ta gbangba dáa àwa ń tẹnu mọ́ a ti ń sọ yùn fún yín ti pẹ́ pé bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ ń ta gbangba kò lọ nínú òfin ẹ̀sìn wa tẹ́ bá fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin ẹ̀kọ́ àwọn obìnrin jọ ẹ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa àmọ́ kí wọ́n máa pè yín àwọn tí ń sọ̀rọ̀ yìí náà ti pè yín lọ sójú agbo wọn rí níta gbangba tẹ́yìn náà ràn fò ń bẹ̀ tẹ́yìn sẹ́yìn gbà pé mọ̀ wà ńlẹ̀ àwọn yìí náà ni wọ́n á dojú ìjà kọ yín ọ̀rọ̀ lẹ́sọ̀ ó yẹ kí wọ́n dìbọ́ǹkì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni èyí ò lẹ́ fi wọn làákàyè gbogbo ẹni tó fún yín lésì lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí kódà àwọn mòdìrú ilé ike kọ̀ọ̀kan náà fèsì àwọn mòdìrú ilé ike táwọn náà fèsì lórí ọ̀rọ̀ alájà káwọ́là la ilaha illallah ẹlẹ́mìí ni mo sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó fèsì lórí ọ̀rọ̀ alájà káwọ́là tí wọ́n ń bú wọn ẹlòmíì tún fi èébú ara bú wọn ó pè wọ́n ní ìyá gbóǹkán ẹlòmíì fi èébú ara bú wọn ó ní wọn ọ̀rẹ́ wà sáwọn ni wọ́n dára wọn bẹ́ẹ̀ àwọn nǹkan táwọn fẹ́ fàyọ́ ń bẹ̀nu ni wọ́n sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún wọn lésì òun orí yín ẹ̀ gbádùn gbogbo yín pátá ẹ̀ gbádùn àwọn òsì kan tó lè dálẹ̀ o obìnrin sọ̀rọ̀ ẹ̀yin náà sì níyàwó ńlé ó ti fi hàn yí pé ní tíyàwó yín náà ti ń bẹ ńlé ẹ̀ dá síyàwó yín náà nìyẹn torí ẹ kíyàwó yín gan sọ fún yín lé pé ọ̀rọ̀ tẹ́ ń sọ sóbìnrin ẹgbẹ́ mi ó ti pọ̀ ju ó yẹ kíyàwó yín obìnrin léèrè kí ọkọ mi ṣé làákà yín sì ń ṣiṣẹ́ báyìí obìnrin náà lẹ́jọ́ ń tàkúrọ̀sọ ọ̀rọ̀ báyìí obìnrin náà kì sọ́ọ̀tún akilin wàdíìnì obìnrin tí tánàbí sọ fún ayé pé ní làákà yín wọn ò pé ẹ̀sìn wọn náà ò pé lẹ́yìn wá jáde ẹ̀yin tẹ́ ẹjọ́ pin ẹ̀tún alẹ́ nílé kéw alásàlátù ń bẹ́nu yín ọ̀dọ́ ń bẹ́nu yín arúgbó ń bẹ́nu yín ẹ wá jáde tóbìnrin ẹyọ kan àwa náà ti wá jáde báyìí o àgbà tí ẹ tó bá tó dátà padà mufti tẹ ẹ jẹ káyìn nínú invitation tẹ ẹ fi jẹ mufti tẹ ẹ bá nífẹ̀ẹ́ jálábòsí ni gbogbo àwọn tí ẹ ń jọ pilẹ̀ rọ́bìtọ̀ lẹ́ẹ̀kẹ́ kó kọ wọ́n bẹ́ẹ̀ ó kọ sí àdámọ̀ nìkan lẹ kọ́ bẹ́ẹ̀
àtàwọn kan àbí méjì àwọn kọ̀ọ̀kan tí wọ́n joyè lójú ayé wọn tí wọ́n jọ jẹ́ ń bẹ̀ ẹ̀ fọkọ wọn síbẹ̀ ẹ̀ fọ́tò wọn síbẹ̀ àmọ́ eléyìí ọ̀kan wa pírọ́blẹ̀mù ti yín nù ẹ fi ń túnṣe wọ́n ṣe wájú Ọlọ́run ni wọn ò fi ní máa ṣe sí àárí mi ẹ̀yin tó kọ yín bẹ́ẹ̀ wọ́n máa wò àmọ́ ẹ má dàtàn rú ètò dùn mí ń bẹ̀ ni pé obìnrin sọ̀rọ̀ ẹ wá ń fóbìnrin lésì ẹ wá fún lésì nìkan nígbà tẹ́ ẹ rí pọ́rọ̀ tó sọ wù ọ̀yìn la ẹ wá lọ ń gbé pásítì rẹ̀ èyí tó ti gbàgbé tánàmí sọ fún ayé pé ní al-Islamu yahdimu ma qablahu anábì ní gbogbo ọjọ́ tí ẹ̀ máa ń hùwà àbàjẹ́ kan níjọ́ tó bá ti sọ kóhun ò ṣe má tó juwọ́jú sẹ́lẹ̀ kóhun ò hùwà àbàjẹ́ náà má tó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́hun yahdimu ma qablahu èyí tó ti ṣe lọ́hun Ọlọ́run ti forí ẹ̀ jínú yóò sí fáìlì míì yóò máa bá nǹkan míì lọ ẹ̀yin wá lọ́ọ́ bá wọn tún fáìlì yẹn sí wá ẹ̀ wá ń gbé private party wọn jáde ẹ̀ ń gbé ibi tí àwọn àti bóyá ọkọ wọn níbí kan ni sáńjọ́ ń ṣe sáàní ẹ̀ ń gbé jáde gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé jáde òun kẹ́ ẹ tó kù láyé Ọlọ́run ní bò yín láṣìírí. obìnrin sọ̀rọ̀ ẹ̀ lè analyse ní tóbìnrin sọ pé alájà ẹ̀ bá pè níyà Ìbàdàn eléyìí ò jẹ́ ṣe problem Ìbàdàn náà ọmọ Ìbàdàn ni òun náà sì pé bàbá Èkó ní bàbá Èkó àwọn náà ni wọ́n ń da gbogbo nǹkan rú bàbá Èkó gbogbo bí tí Islam bàjẹ́ dé ńlẹ̀ Yorùbá lónìí kò yọ bàbá Èkó lẹ̀ ń bẹ́ gbogbo inú ilé kéwú tí wọ́n ń bára wọn ṣe é bọ̀ lánàá ìntọ́fà tí wọn ò fi ríra wọn bá ṣe mọ́ lónìí kò yọ bàbá Èkó ń bẹ́ ẹ̀ ríyùn bá wọn sọ kí wọ́n túbá ẹ wá ní ọkà ibùtàgá àbí yábùtàgí ẹ wá ní fi ń pe bàlágà èmi ò wo fídíò náà àmẹ́nu yín náà mo ti gbọ́ ókè tí yá Ìbàdàn táwọn bá ṣe sọ pé yábùtàgí fadilamina Allahi wa ridwana tán bá níbi bàlágà ló ti wá àṣẹ́nìkan bẹ tí wọ́n pe kíníkan ní sábùkù lisan kò sẹ́ni tí ò lè ṣe slip of tongue tí ò lè wáyé lọ́dọ̀ rẹ̀ tán bá ṣerú mistake yẹn ṣé bàbá Èkó náà ṣerú mistake tó jù bá ń lọ ni sáwọn tẹ́jọ́ máa kí wọn náà ṣe mistake tó jù bá ń lọ sáwọn táwọn sọ̀rọ̀ yìí náà ṣe mistake sẹ́nìkan bẹ tí ò lè kó sí mistake ni àfọ̀ ní scripti tí ò yẹ kí Islamu kò mọ̀ sójú ti ń bẹ o kò sójú ti lọ́dọ̀ ẹ̀yin mùsùlùmí o tí ì bá ṣe bẹ́ẹ̀ Islamu lójú tì àwọn mùsùlùmí bẹ̀ ní ò lójú tì á dúró báyìí náà lọ kírun abẹ́lọ́wọ̀n bá dẹ́dá wa àbújá ọya ẹ lọ sàwàlá kí ló mú ọya ẹ lọ rọ mí ilẹ̀ ká sàwàlá àfọ́ àkàn lọ pẹ̀rún abẹ́lọ́wọ̀n bá dẹ́dá wa máa ń kó tíà Suleiman dáre ẹdun wọ́n ti pè wá fún yìí rí tẹ́lẹ̀ lẹ́yìn òní túmọ̀ sáwà èyí tá à ń sọ fún gbogbo yín bẹ̀ ni pé ẹ pè mítìn Ọlọ́run sí ọmọ Ìlọrin lẹ́yìn ẹ pè mítìn àwọn àbàjẹ́ tí ń wá láwọn ìlú kọ̀ọ̀kan kí Ìbàdàn ó pera wọn kí Ìlọrin ó pera wọn Ọ̀yọ́ ó pera wọn Ọ̀ṣun ó pera wọn Ògbómọ̀ṣọ́ ó pera wọn kóńkálùkù nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá Lagos State kẹ́ pera yín láwọn àgbààgbà bẹ̀ kẹ́ pera yín lẹ́yìn ọ̀dọ́ káwọn obìnrin ó pera wọn ẹ jẹ́ kílẹ̀ Yorùbá ó tutù àmọ́ kí ò lè tutù tán yányán àmọ́ táwọn àfáà bá ti dúró déédé àwọn ọmọlẹ́yìn wọn náà ó dúró déédé níparí ọ̀rọ̀ mi ká máa bá ẹni tí èsè mùsùlùmí gbé àdúgbò láàrin ẹ̀dọ́ ẹ̀dàgbẹ̀já gbádùn jàre ẹ sọ fún àbátẹ̀ ń kó kọ rẹ̀ yìí Ọlọ́run sí wọn ní nọ́mbà mi lọ́wọ́ ẹ sọ fún wa wípé èmi ni mo sọ bẹ́ẹ̀ kí wọ́n pe gbogbo àwọn ògo yòókù kàn ṣe meeting wọ́n gbọ́dọ̀ lọ sọ̀rọ̀ bàbá Èkó kékeré bàbá Èkó Ìlọrin Emirates ẹ pera yín bẹ̀ Ọlọ́run sí ọmọ ìlú yín ni bàbá Èkó ẹ ṣe meeting pẹ̀lú wọn ẹ lé lọ́bẹ̀ jẹ méje mẹ́ta lókè bàbá Èkó ilẹ̀ Yorùbá òtútù lórí yín ó dorí olúgbọ́n gíní kan bàjẹ́ bó wọ́n ti máa sọ ọ́lẹ̀ Yorùbá yín tẹ́ ẹ máa ṣe Yorùbá school wọ́n ní láyé gíní kan kò bàjẹ́ o nígbà kíní kan náà kò bàjẹ́ o wàá gbọ́dọ̀ dórí tiyín náà kó wá bàjẹ́ o ẹ sọ fún bàbá Èkó kò gbọ́dọ̀ dórí tiwọn kó bàjẹ́ bẹ́ẹ̀ délé kó Ìwó ó kọ́ wọn jẹyọ ń bẹ̀ ó bàjẹ́ bẹ́ẹ̀ délé kó nìbàdàn ó kọ́ wọn jẹyọ ń bẹ̀ ó bàjẹ́ bẹ́ẹ̀ délé kó nílọrin délé kọ́ wọn jẹyọ ń bẹ̀ ó bàjẹ́ bẹ́ẹ̀ dé ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ lápá àbìkan ó kọ́ wọn jẹyọ ń bẹ̀ ó bàjẹ́ bàbá Èkó sẹ́yìn nìkan ni ẹ̀túbà ọgbẹ̀yìn ọmọ jẹ́ ń kọ script fún àwọn náà lọ́mọ bíbí inú wọn ò ṣe kọ́ script fọ́mọ bíbí inú tiwọn ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé ọpọlọ yín ti lọ ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ níwọ̀n làwọn fi ń bẹ lọ́wọ́ àfọwọ́fọ́ lù pé ya Rabbana à ń lọlé
ربنا أنت اللطيف فكن لنا عونا معينا في الشدائد والرضا والطف بنا فيما قضيت نزوله نحن العبيد وأنت رب سيدا. ẹnìkan kọ́ bí ọlọ́run àfáàlì ó ní èèyàn sọ pé onímọ̀ lòun ẹni tẹ́yìn náà ń pè tí ń kílèmù tẹ́jọ́ ń pera yín láàfáà gbogbo ayé sáwọn ọ̀sọ̀sọkúsọ ṣé wọn ọ̀sọ̀sọkúsọ o ẹni tó kọ àfáàlì àlítẹ́ bá fẹ́ kọ́mẹ́ǹtì èmi èèmọ̀ bóyá ọrùn ọwọ́ lẹ mọ́ gbé làákà yín sí kèé yéèyàn tí alájà káwọ́lá ìyá àbàdàn tí ìyá àbàdàn bá ń kílèmù yí pé onímọ̀ lòun ẹ̀yin náà lẹ pè lónímọ̀ lánàá ká nígbà táwọn sọ fún pé ní ìyá àbàdàn gbé e ṣe ogbon tó ń ṣe níta gbangba padà lé kéwà àbí kọ́ lọ́ máa kọ́ àwọn ọmọ ńlé láwọn ọmọ obìnrin àbáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ máa kọ́ wọn ní gbogbo àwọn ìtọ́jọmọ́ rẹ̀ sìn ká níbi táwa fọ̀rọ̀ síhun ilẹ̀ yín náà nígbà náà fọ̀rọ̀ sí tí ìyá àbàdàn fi mọ ríra wọn gbígbà pé onímọ̀ làwọn ṣé wọn ò láyà àti wá jáde pé onímọ̀ kan làwọn ẹ̀yin náà lẹ tì wọ́n débi kí wọ́n ṣe fáàrí mímọ̀ so wọ́n ṣe fáàrí mímọ̀ tán ń ló yíwọ́ mọ́ wọn lọ́wọ́ àáfà àti yín náà tí wọ́n sì ń pè ń bàbá èkó gbogbo yín náà lẹ́ ń pè ní àáfà gbogbo ayé àáfà gbogbo ayé àáfà gbogbo ayé sáwọn náà sọ̀sọ́kúsọ ṣé wọn ò sì mọ̀ tú ṣé wọn ò sì kéwọ́fà ṣé sọ́rí fún ọ̀dàrú mọ́ wọn lọ́wọ́ ṣé náwó ọ̀fọ́jú pọ̀ mùsọ́lá àdìsí ó forí sánpọ́n lọ́dọ̀ wọn ẹja máa ṣe làákàyè ìtẹ́mi sọ fún yín ni pé obìnrin ní ń sọ̀rọ̀ kò yẹ àwọn ọkùnrin tí làákàyè tí wọ́n ju tó obìnrin lọ kán wá jáde tí ń bá ka iye èèyàn tó jáde nítorí ìyá àbàdàn wọ́n fẹ́ẹ̀ tó 9 sí 10 kí ló dé ẹ níṣẹ́ni tẹ́ bá níbi ẹ ti ń kọ́ àwọn ọmọ ń kí ó ẹ ní ráyè tìyá àbàdàn ẹ jọ ẹni tó kúkú ń bá sọ̀rọ̀ fún lésì ìyá àbàdàn sẹ́ni mẹ́sẹ́jì sí ọ̀dọ̀ bàbá èkó sì dáhùn mẹ́sẹ́jì padà ó náà pè ní alátàǹpàkò ṣé wọn wá gbọ́ mẹ́sẹ́jì ara wọn wọ́n gbọ́ mẹ́sẹ́jì ara wọn ó yẹ kẹjọ fi wọ́n lẹ̀ kájọ máa ṣe kíni kájọ máa fábọ̀ wọ́n kújọ dára wọn mà ní ìkan kóònà ẹnìkan pẹ̀lú 200,000 ẹnìkejì kóònà ẹnìkan pẹ̀lú 2 million ṣé wọn wá jọ dára wọn mà wọ́n jọ mọ́ra wọn ni ó yẹ kẹjọ fi wọ́n lẹ̀ àní gbogbo àwọn tí wọ́n jáde tìyá àbàdàn lórí ọ̀rọ̀ tí wọ́n jọ ń fà láàrin ara wọn gbogbo wọn pátá ìyọ ẹnìkankan àtàgbàlagbà wọn àtọ̀dọ́ wọn àtọmọ kékeré wọn èmi ni mo sọ bẹ́ẹ̀ pé ẹ gbádùn gbogbo yín torí pé ohun tẹ́ fi ń báyà yẹn sọ̀rọ̀ ohun yẹn ọ̀dà ohun yẹn ti le jù ẹ̀ ń bà ló kọjá ẹ tún bú ọlọ́run látara rẹ̀ ẹ níyàgbó nǹkan ni kẹ́sì sóun ló ṣera rẹ̀ bá nínú ìyá rẹ̀ ẹ ló burẹ́wà sóun ló dára rẹ̀ báwọn ní ẹ ṣe làákàyè ó yẹ kẹ́ ẹ ṣe làákàyè ọpọlọ yín lọ gbogbo yín pátá ìyẹn nìkẹ́kẹ́ lẹ̀ gbogbo yín tẹ́ ẹ jáde lórí ọ̀rọ̀ yìí àtọmọléèké wọn o àti tí èso ọmọléèké wọn orí yín ọpọlọ yín ti lọ ẹ ń bá obìnrin sọ̀rọ̀ bí gbà pé ń bọ́kùnrin sọ̀rọ̀ obìnrin for that matter ìkànnì àwọn ajáde ẹ ó pe ebi tàgá ó ní bàlágà ní jẹ́ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ nánu ọsọ bẹ́ẹ̀ nánu tó bá sọ bẹ́ẹ̀ tó yẹ pé ó yẹ kí bàbá èkó lọ sọ bẹ́ẹ̀ ẹ máa dìfẹ́ǹdì ẹ ẹ̀yàn ọmọ karambani tí bàbá èkó bá sọ bẹ́ẹ̀ ẹ máa dìfẹ́ǹdì ẹ sẹ́yìn bẹ̀rù Ọlọ́run ni ẹ̀yin tó yẹ pé àlìkámọ̀ yín ti bàjẹ́ látàyé ń bì lẹ́yìn kẹ́ ẹ pera yín padà ṣebí náà lẹ́tí ayé yín ti ń ta díẹ̀ yẹn lẹ́tí ń tọ́ sí ara yín o ní gbèsè fẹ́ lé yín kó ń lù gbèsè ọfẹ́ lé yín kó ń lù bẹ́ẹ̀ sì wájọ́ ń tanra yín ẹ̀ẹ́jọ́ rí gbèsè san láàrin ara yín ẹni tẹ́ wá ń pè ní ọ̀tá yín ní wá ń bá yín san gbèsè tó ń ti bẹ́ẹ̀ náà ìkan wá jáde l'Amẹ́ríkà ó ní owó omúgùn ni wọ́n san ṣé owó omúgùn ni pé wọ́n yọ̀yàn kúrò nínú ẹ̀tẹ́ ayérayé àtórí ibú sówó omúgùn nìyún eléyìí ò ní nǹkan kan tí ó dà sí ìpín nǹkan kò yé nú ẹ̀sìn yóò sì máa lagídí ọ̀nà Ọlọ́run náà mufti Amẹ́ríkà ẹni tí ò lè dá fátí àkàdélẹ̀ àgbákò ilẹ̀ Yorùbá ẹ̀ka ń pààyàn lẹ́kún bẹ̀ ni ẹ̀ ní làákàyè kankan ẹ̀ wá ń ṣe Ìsìláàmù yọ̀bọ̀yọ̀bọ̀ àwọn yẹn wá ń wò yín láwò sunkún ẹ̀ ń wòra yín láwò rẹ́rìn ẹ̀ mọ̀ kó ságbádá ìmí inú yín náà mọ̀ pera ẹ̀ láàfà yóò mọ̀ lo chéènì sọ́rùn ìmí ọ̀jáde yóò ní ẹ̀ mọ̀ jajá kò sẹ́ni tí ó kó sí lẹ́nu nù yín ẹ̀ kàn bá rédèrèdè kí ẹ̀ ń tanra yín lórí irọ́ ẹ̀ pàdé mọ́lúdì ẹ̀ mọ̀ sọ àwọn òfò ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ láyà wọn ni ẹ lọ máa sọ pé ànábì kú sétí màálù gbogbo tí ò nítumọ̀
kálẹ̀yìn bá dúró déédéé tẹ́ ẹ bá ní làákàyè ọ̀dọ́ kan ò ní sọ wọ́nranwọ̀nran àgbàlagbà ni ó dalẹ́kùn pé ó tó àwọn àgbà gan orí wọn ti yí wọn ò ṣe nǹkan kan mọ́. ẹja dadó bá wọn ká lọ kírun ká fomi wọn àwọn tá a bá sọ tó le ká tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó yááfi wa. ǹjọ́ tí wọ́n ń sọ yí pé àwọn sàhábà wọn ò nífẹ̀ẹ́ ànábì ǹjọ́ tí bàbá lẹ́kọ̀ọ́ bàbá èkó ń sọ pé àwọn sàhábà ò nífẹ̀ẹ́ ànábì pé ojú ànábì kúlẹ̀ wọ́n pa ànábì tí wọ́n fẹ́nu àbúkà àwọn sàhábà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde lónìí tẹ́ ẹ ń bú Alájà Káólà nìbàdàn àárín yín jọ́nà kẹ́ ẹ jáde ẹ tún dìfẹ́ǹdì orí ibu ni àsẹ́yìn yẹn ọ̀mọ̀ pé èpè Ọlọ́run yẹn ti wà lórí yín tẹ́lẹ̀ ẹ lè mọ nǹkan kan ṣe mọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ nù àfi tẹ́ ẹ bá túbá àìṣe náà lọ́ọ́ bá yín tẹ́ ẹ fi ń pe ìyá àbàdàn ní ìyá gbóǹkan àìṣe náà lọ́ọ́ bá yín tẹ́ ẹ fi ń pe ìyá yìí ní òbúrẹ́wà ó ti ẹ̀yẹ gbogbo ẹni kọ́ dáwọ́ arọ́sọ yẹ jákmọ́lì náà ń pè yàn lóbúrẹ́wà jákmọ́lù ń pè yàn ní ìyá gbóǹkan jákmọ́lù tí ọ̀já mọ̀ nǹkankan nínú àdúgbò tí jákmọ́lù ń gbé wọn ilé ike wọn sọ fún un pé ń gbẹ̀kọ́ lọ dálé ike ó lẹ̀ ọ̀kọ̀ ráwọn ọmọ kọ́ńké o jákmọ́lù ń kọ́ àwọn obìnrin olóbìnrin manja lásán nìsa àzádá ti ṣàwàtù sẹ́ńtò pé obìnrin ń jókòó tì gbogbo ọjọ́ mẹ́jọ làákà ìwò lẹ́fẹ́ jẹ́ wà lórí jákmọ́lù ẹ mọ́ ọ̀nà kan tí jákmọ́lù fi ní làákà ìwà òun náà ní sọ kàtígóríkàlì pé ẹ máa jajá ọkùnrin tí Ọlọ́run ìjọ yẹmọ́lé lórí ètò comparative yìí Jamiu Adégúnwà tóun sáǹfò káàkiri ó fò lọ di Sufi ó fò kó ń bẹ tí wọ́n sọ pé orí àwọn wo ni nǹkan tí ń bàjẹ́ ńlẹ̀ Yorùbá wọn ò ní yọ ó kọ Jamiu Adégúnwà kó ń bẹ wọn ò ní yọ ó kọ Aníyìkáyé kó ń bẹ wọn ò ní yọ ó kọ Aníyìkáyé torí pé ńjọ́ tí wọ́n fẹ́ borí mídíà jẹ́ àwọn Jamiu Adégúnwà àwọn Aníyìkáyé àti irú wọn àti media movement ń gbà náà àwọn ni wọ́n ń pariwo abẹ́ o tẹ́nìkan bá ti sọ̀rọ̀ kan tó jẹ mọ́rọ̀ súnnà wọ́n wà fẹ́ bẹ ní olóòkọ jẹ́ ṣe é rò pé àmọ́ tá à ń ṣe ni àmọ́ mọ́ àwọn náà mọ̀ ti wà ń ta ń gbà náà as far back as 2016 lọ̀rọ̀ tí mò ń sọ yìí tí wọ́n mọ̀ sọ pé abẹ́ o ẹ̀ ń bá rántí àwọn àgbà náà ẹ bá ń kọ náà àbí kẹ́ ẹ kọ yes wọ́n mọ̀ sọ pé abẹ́ o ìyàwó mi ní ń pè mí ṣé ń ta sọ́ ti tó ni ń da ìyàwó mi ń pè bóyá ń ta sọ́ ti tó adájá àdádóbà àdúgbò lọ́dọ̀ ọ̀la so gbogbo àwọn tí wọ́n wá ń sọ pé àwọn ọbẹ̀ ń gbà náà wọ́n ń bẹ láyé lónìí àbẹ̀ ibẹ̀ ni Aníyìkáyé ti ń wo ẹ̀wọ̀n lọ́ọ̀kan báyìí ẹ̀wọ̀n ẹ̀tìrì àwọn tí wọ́n wà ń bẹ̀ náà ti ń kọ yẹ́sìn ẹ̀sìn oúnjàre Muzakir Jami Mansur Ọ̀jẹ́bọ̀dé àwọn tí wọ́n 2016 ẹwà tọdún dòní Aníyìkáyé ń bẹ lójú kan kò kú òun bẹ̀fà ìgbà tó ọ̀rọ̀ Mẹ́kà ló bí já o ọ̀rọ̀ Mẹ́kà ìgbà tí wọ́n fún àwọn kan Mẹ́kà láàrin wọn wọ́n tún wá fún Sábóyárò tí olórí àwọn olódò àárín wọn tó yẹ pé òun ìdádí àbí nǹkan tí wọ́n ọ̀dá istamsaka mọ́nú alukur'an istamsaka ọlọ́run ní fàkọ́dí istamsaka bil urwatil wuthqa olóhùn ọ̀gbọ́rí àbáfadìlò báńkáyà tí istamsaka wà ní alukur'an ní suratul Baqara gbé láti ibi tó ti bẹ̀rẹ̀ gángan sọ pé tá a bá ti ka kùrìsíyù délẹ̀ tán ọlọ́run ní la ikraha fi ddini káàkiri ó síbẹ̀. la ikraha fi ddini qad tabayyana rushdu minal ghayyi wa man yakfur bit-taghut wa yu'min billahi faqad istamsaka bil urwatil wuthqa tún pé faqad istamsaka bil urwatil wuthqa láìsí wọn àti ìta gbangba ẹ̀rù ń bọ̀ ní faqad istamsaka kéwù bil urwatil wuthqa la infisama laha wallahu sami'un alim. kéèyàn lóhùn ẹni tó lóhùn dífẹ́ǹdì bàbá èkó kó lóhùn ọ̀gbọ́ istamsaka rí tó ń ti bẹ́ẹ̀ ńkọ́ wọ́n tún gbé gẹ́gẹ́ bí gbà kọ́ ó ti ṣe nǹkan gidi in tó wá bíjà gangan rèé in tó wá bíjà gangan nu wọn wá fún kan Mẹ́kà nu wọn ìfún kan Mẹ́kà in ló jẹ́ káwọn èèyàn wá máa sọ jáde pé àsáwèé sára yín ni Aníyìkáyé náà bá jáde pé ládùúgbà ṣe ń tẹ̀lé yín tó ládùúgbà ṣe ń dìfẹ́ǹdì yín tó ẹ̀tẹ̀ ká mọ̀ yín sẹ́nìkan ní o kíra rẹ mọ́ wọn. ńgbè mí dádúró ní ìsìn mọ́ ń bọ́lọ́hùn mọ́ ń ṣiṣẹ́ bọ́lọ́hùn ṣe fẹ́ bá Nábì ṣe fẹ́ ìkíra mẹ́nì kankan wọn rán ìrètí kẹkẹ lọ́dọ̀dọ̀ ẹnì kẹkẹ àfi lọ́dọ̀dọ̀ dání Allah sì ni Allahu waliyul ladhina amanu yukhrijuhum
mina dhulumati wọ́n ti ní ẹgbẹ́ ní àlọ́ kírun subhanaka allahumma bihamdik. So àwa ti jáde tán báyìí o a jáde tán báyìí o bila daka qaddimuha iná lẹ́ máa ka o. So a sì ń sọ fún yín Sheikh Adamu nìkan kọ́ ni wọ́n dárọ́ bí tọ̀ lẹ̀ àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn ìní wọ́n jọ jókòó ro dídálẹ̀ rẹ̀ èèyàn kéè jáwádé bó lẹ́sẹ̀ yẹ hànà lọ́mọ báyìí èèyàn kéè jáwádé ọ̀pọ̀ èèyàn náà ń pè ń jàmá wọ́n jọ dálẹ̀ ni kílódé ìwé sọ pé nìkan wá ní ọmọ dálẹ̀ táwọn yòókù àmọ́ torí pé àwọn yòókù ń gba ládàá lọ àdíládàá àmọ́ ajájọ agbọ́dọ̀jọ correct story ká correct history wọ́n sì ní at-tarikhu yu'idu nafsahu subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah agbègbè sẹ́bi tí ń pọ̀ ní ibi ti dé ìbájọ́ ń jáná sí